kí ni wàsíyà tó wà fún àwọn téèyàn lè fún àwọn tulabul ilm èmi gan ìtàn sí wàsíyà fún èmi ò tí ì tó wọn sí wàsíyà láàmú so bó tó wá jẹ́ pé kí n má gbé ní máàna fíkì kí n gbé ní lughawi pé nasiha ha àdínà nasiha pé ìpẹ́ni ìgbà lọ́rọ̀ nasiha náà kò sẹ́ntí ò lè ṣe nasiha torí tí jẹ́ nasiha kama qala al-Khattabi ó ní hiyazatul hazzi lil mansuhi la hiyazatul hazzi hiyazatu al-hazzi lil mansuhi la kí wọ́n sọ pé kí lórí omi ṣe kìíní kó má jẹ́ orí kankan orí ẹgbẹ́ ẹ̀ṣẹ́ fún àwọn olànà bí sọ pé an-nasihatu lillah wa li rasulihi wa li dini wa li a'immatil muslimina wa 'ammati only in simple word sincerity of purpose hiyazatul hazzi lil mansuhi la àkọ́kọ́ tọ́nà fún máa ń gbọ́ tó máa ń sàánú èèyàn tó lè ràn ẹ̀ lọ́wọ́ níbi pé èèyàn wá wọ̀nyí mọ́ ní jẹ́ ìwà ìjẹ́nà tó ga ọ nǹkan láyé mà ẹ̀gbọ́n bí kan sọ ní oní wàkánzùn látàkọ́ fún àlẹ́ èrè sàn kọfífò hamla yóò jáde àìfò kọ́ńtà kọfífò hamla yóò jáde àìfò kọ́ńtà láìláìlọ́nà ó ní ìpé kan tó jẹ́ pé látàkọ́ fún ààrẹ ìyèlé sán in dúkìá tó yàn máa ní tó lè bẹ̀rù olè tí ó wà jì tí ẹ̀rọ bá ti mọ́tò síta ní ṣe ó lè mọ̀ jáyà láyà pé tí wọ́n ní gbé àmọ́ ìmọ̀ kò sí jí gbé wàkánzọ́n látàkọ́ fún ààrẹ ìyèlé sán خفيف الحمل يوجد حيث كنت خفيف الحمل يوجد حيث كنت خفيف الحمل إذا إنه على بقى ti wọ́ pàtó nímọ̀ ara يوجد حيث كنت ibi tó bá ti wà náà ni jésù máa ṣàǹfààní so ṣùgbọ́n kí ni bí ẹ̀ṣẹ́ wá máa fààní rẹ̀ pé àkọ́kọ́ tọ́lọ̀ ní fi ràn ẹ̀ lọ́wọ́ ni kí èèyàn bẹ̀rù Ọlọ́run ìmọ̀ máa jẹ́ kí èèyàn bẹ̀rù Ọlọ́run sí náà ni Ibn Qayyim sọ wípé kullu ilmi la yaziduka imanan wala taqwa fa huwa madkhulun gbogbo ìmọ̀ tí èèyàn kọ́ tán tí ò gé ìyẹ́ rẹ̀ pé kí ìsímọ̀ wà lè jẹ́ náà báyìí pẹ̀lú tí ń ká yìí tí kò sọ yẹn bí pé ẹ̀yọ́ náà ṣàánú mi fa huwa madkhulun nǹkan míì ti wọ̀ ọ́ so ìbẹ̀rù Ọlọ́run èèyàn máa ń lẹ́yìn ìbẹ̀rù Ọlọ́run ó náà ní kí èèyàn ní ṣùsù ṣe ìfìdí aláfàdáadáa tí ó máa gáìdì yẹn tó sì yóò lè gbọ́mọ̀ ọ̀gọ̀rọ̀ nǹkan tó yẹ kí èèyàn mọ̀ ó dàbí ọ̀rọ̀ bẹ̀rù Ọlọ́run tí bí information tó yẹ bá nílò yóò process Ibn Qayyim rahimahullah mẹ́wàá pẹ̀lú ìpolè jọ̀rọ̀ pé ó ní nǹkan méjì lèèyàn fi máa ní success al-ilmu sahih wal-amalu kafi right information and required efforts. Right information and required effort. Now, mọ́ṣáláṣí góòdù ló kúnnú ẹ̀. Ẹni káyí máa kọjá báyìí kí ìmọ̀ pé kò mọ̀ tí ń jẹ́ góòdù àbí kò mọ̀ kó wà ní. Kò ní good information ni. Ó sì lè mọ̀ kọjá ní ìyá lójoojúmọ́. Ó dẹ̀ olójó ní dáyẹ̀ rẹ̀. Onílé ìtọ́kọjọ rẹ̀. Amẹ́ríkà dámọ̀ ó mọ góòdù ó mọ pàtàkì rẹ̀. Wọ́n sọ fún yín pé ọ̀nà Màdúgùrí ló wà. Ó wá bí ẹgbẹ́ jẹ́ mọ́rún Màdúgùrí wọ́n wá náwó Japan sí ló bá mú lọ́rọ̀ Japan kò ní right information náà ní tí a pé half information ló tó ní báyìí kò tí right information èèyàn wá ń gbọ́ bí tó wà náà ní Kaduna ní wọ́n ní ó kú bá sí débẹ̀ wọ́n ní flight ò débẹ̀ o àwọ̀ mọ́tò ní wọ́n ní ó wá wọ mọ́tò nígbà tó dé mọ́kúá ní ìlànà ìjàmọ̀ bébì náà kò lè débẹ̀ láìláì ó ní the required efforts. It's a good effort, but the effort must match that you think you want. Into fair effort, you got to match it.
ọlọ́run á sì fi bárọ́kà sí. àmọ́ تروم العزة ثم تنام ليلا يغوص البحر من طلب الليالي تروم العزة ثم تنام ليلا ìfẹ́ kọrin yìí torí pé ó bẹ́ẹ̀ ni èyí máa ń sùn gan-an ọlọ́run kó sàlù èmi orí ìgbẹ̀kan ṣe sókè mọ́ àpọ̀pẹ̀ máa rú pé àwọn afẹ́lẹ́ àwọn serious kankan tó rí ìsúnmọ́ lọ serious ní ìbámọ́ kí ó ṣùgbọ́n àwọn tí wọ́n ń kọ́ fún lè bẹ́ kọ́ fún ẹ̀ tàrúwó lẹ́yìnzà fún mátàná mọ̀lẹ́ ilá yàgò sọ̀rọ̀bà àrọ̀má pàlàbà láàálì yàgò sọ̀rọ̀bà àrọ̀má pàlàbà láàálì ẹn tó fẹ́ mú lúùlú inú odò yóò wọ́ bẹ̀rẹ̀ o ترجو النجاة ولم تسلك مسالكها إن السفينة لا تجري على اليبس إن السفينة لا تجري على اليبس ترجو النجاة ولم تسلك مسالكها ó ti lójú ọ̀nà tí a máa gbà mímọ̀ ọlọ́run sì máa ń gáàdì ẹ̀ tó bá bẹ̀rù ọlọ́run àkọ́kọ́ rẹ̀ ní bẹ̀rù ọlọ́run ìkejì kọ́lọ́run blessing hàn pẹ̀lú àgbọ́yé èdè ìjọ kan ìgbà ní ìyẹ̀yẹ́ ìgbà ní àbùkù ìgbà ní ẹ̀ntìyàn jù lọ èyí sáàsì rẹ̀ náà information wà lọ́wọ́ ẹ̀ èyí sáàsì bí pé ọmọ gangan náà tí ó sáàbí release information sábà ń gbé ìjọba bá fún ẹ̀dọ́ ti tán nìyẹn kò lẹ́wọ́n lára ọlọ́wà so èyí ó gbìyànjú tí ẹ bá máa ń ṣàdúrà gbogbo tí mo sọ ìpáwátá ọlọ́run ṣe fún yàn dùá ẹ máa ṣàdúrà ní tó ní lọ́dọ̀ ọ̀tọ́ ìpìlẹ̀ ìpìlẹ̀ ti rí ó jẹ́ àbúrú tí ṣe nǹkan òkúta ẹgbẹ́ kò lè ṣàdúrà ojú òtún tí a ti tẹ́wọ́ sọ́dọ̀ ó sì ní wọn tọrọ kan lọ́wọ́ àwọn èèyàn ọlọ́ àlùwàhá kí ìyẹn tọrọ lọ́rọ̀ kí ló pọ̀ jù lọ́rọ̀ òjò rọ̀ góòdì wá ń jáde ilẹ̀ àwọn ẹjá àfisọ̀ ayé Bukhari góòdì ayú wọ́n lọ sàgbóòdì ọlọ́run àmọ́ àjùlẹ̀ ìtúká wọ́n ti fún ọ ní owó ọlọ́rọ̀ ní owó ọlọ́run àbúláàbì yẹn rí àbí fọ́díkà yàrá bí bá wá ní nǹkan síbi tí ó ṣe fún mi kò ní tó ní ọlọ́run sí sí ọlọ́run èyí ló dé kò sí tó súpì tó ẹgbẹ́ ọ̀rọ̀ ọlọ́run ìfẹ́ nímọ̀ bí ìmọ̀ Bukhari yóò fọ́ wọ́n gbàgbé right information required torí pé ìmọ̀ Bukhari yóò sùn sórí bẹ́ẹ̀dì di Bukhari o àmọ́ òsàdúrà kan tó bá bọ́ rí bẹ́ẹ̀dì ló ń fa bí èmi lóò ṣe rí lóòrè ní olè mọ̀ kẹ́kẹ́ wọn.